gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ òyìnbó ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò Amásọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ní àǹfààní láti sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Ẹ dẹ̀ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Kí lẹ wá máa ṣe tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan á fi jẹ́ ti yín? Ẹ dáhùn ìbéèrè 10. Ẹ má sọ òyìnbó. Ẹ mọ òǹkà Yorùbá. Ló bá tán. Àbí? Ló bá tán. Ayérayé ìjìnlẹ̀ ìfẹ́. Ó dáa. Olófòfó wà ń bí. Ọ̀rẹ́ yín ni o. Ṣùgbọ́n tẹ́ bá ti ń ṣì, òun náà máa bá yín pa owó yín rẹ́. Wọ́n ní pa eyín rẹ̀ o. Ṣùgbọ́n tẹ́ bá dé ẹgbẹ̀rún 10, tẹ́ sì ní àwọn ìbéèrè ilẹ̀, ẹ lè máa lọ pẹ̀lú ẹgbẹ̀rún 10. Ṣùgbọ́n tẹ́ bá ní rárá, mo fẹ́ dáhùn ìbéèrè mi jẹ́ dandan. Tẹ́ ń gbà, owó yín á máa lọ sókè padà. Ṣé rí pé àlejò tá a dílé ní ìlú mọ̀ọ́ká ni wọ́n, òdú ni wọ́n ń ṣàìmọ̀ fún lóko. Àṣírí àṣẹ jáde. Ẹ ṣe báyìí. Ẹ sọ pé wòósùwòbé. Wòósùwòbé. Kí ni mò ń gbọ́ létí mi? Kí ni mò ń gbọ́ létí mi? Olódodo gbọ́ tó bá pa owó mi rẹ́ lónìí. Olódó bá ẹ má sọ̀tàn. Wọ́n ní pa yí ẹrẹ o. Ẹ má sọ̀tàn. Fáwọn má rànjú mọ́ mi. Mò ń ṣọ́rọ̀ tí mò ń sọ. Mi fẹ́ fẹnu kan. Ó dáa, ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yìí náà? Tàbá ní ká kà ní méní méjì mẹ́ta tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwàdà yìí. Ó ti tó ọdún 15. Bẹ́ẹ̀ni. Ọmọ ọdún 15, ó mà ti ń lọ ilé ẹ̀kọ́ gíga. Bẹ́ẹ̀ni. Ẹ ń ṣe ọmọdé nídìí iṣẹ́ yìí o. Nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan àti ṣe díẹ̀ lẹ́nu iṣẹ́. Òdú ni wá. Àìṣe àìmọ̀ fólókò. Yorùbá dá ṣáká, ẹ̀rù ti ń bà mí. Kí ni mo máa ṣe báyìí? Ẹ má jẹ́ kí gànràngànrà wọn ṣe kí náà kí ṣe mú kan àwọn èyí tí mo há sórí mò ń sọ kì í ṣe pé ó wà gbẹ báwọn náà. Ó dáa. Má wojú mi, wọ́n wojú ẹ̀, mi náà wojú ẹ̀. Jẹ́ ká bẹ̀rẹ̀ níbi ìbéèrè. Torí mi ò mọ nǹkan tí mo máa sọ mọ́ nsìn. Ètò yìí lágbára gan-an. Ọlọ́run sì mọ̀ fún yín ṣe. Àṣẹ. Mo fẹ́ ṣàdúrà jù báwọn lọ ṣùgbọ́n ìfẹ́ fẹnu kọ. Ó yá, jẹ́ kán mu. Kí n mú ètò bá wù mí. Nínú ẹ̀. Ẹ dẹ́lẹ̀ padà, ẹ ṣe. Ìbéèrè kelo, ẹ sọ fún mi. Ìbéèrè 246. 200 àti ogójì àti ẹ̀jọ. Ẹ jẹ́ o. 248. Ẹ sọ dáadáa ní Yorùbá kí n má bàa yọ owó yín. 240 àti ẹ̀jọ. Ètò túmọ̀ sí pé 2 ó dín ní ìdajì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni 500. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ wo 200 ó lé ní 40 ó wá lé ní 8. Ó dáa, ẹ dúró ná. 200 ní 200. Kì í ṣe o. 200 ní 200. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn. 200 ní 220. Bẹ́ẹ̀ni. 200. Bẹ́ẹ̀ni. 200 ní 240. 40 ní 200. Okay. Báwo yẹ okay yẹ?
ẹ pẹ̀lẹ́. Ọlọ́run má jẹ́ ń ké láyé mi. ẹ pẹ̀lẹ́. jọ bá ń kó dání. bá a ṣe ń sọ lọ. Lójú ayé mi. okòólénígba ní 240 ọ̀tàlénígba ní 260. sọ̀rọ̀ di. Mo wà pẹ̀lú yín. ọ̀tàlénígba ní 260. Bẹ́ẹ̀ni. ẹ wá fẹ́ sọ 248. Bẹ́ẹ̀ni. òjìlénígba lé. Mẹ́jọ. mẹ́jọ. Òjìlénígba lé mẹ́jọ. bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Ọpọlọ yín ò ní dọ́bà. àṣẹ àá. Ẹ ṣeun. Ẹ ṣeun. ó yá kí ni ẹ sọ. Ìdúkokò. 20. Ìdúkokò. ẹ ò pàtẹ́wọ́ ni ó dùn. ìdúkokò. ẹ má jẹ́ kó wo yín kọjá ibi tẹ́ wà yìí o. Màá gbìyànjú. ìdúkokò. ìdúkokò. ẹ dúró náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ síwájú sí i. kí ni àwọn ìdojúkọ tẹ́ ẹ̀ ń rí nídìí iṣẹ́ àwàdà adẹ́rìn-pòṣónú ìkànnì wọn àbí? kí ni ìyàtọ̀ àwàdà àbí aláwàdà àti adẹ́rìn-pòṣónú? ṣé ìyàtọ̀ wà ńbẹ̀? Ìyàtọ̀ kékeré wà ńbẹ̀. kí ni? Torí aláwàdà ẹnikẹ́ni ló lè jẹ́ aláwàdà. Ẹnikẹ́ni tó bá ní ẹ̀bùn àti máa pa àwọn èèyàn lẹ́rìn. aláwàdà nìyẹn. Ṣùgbọ́n adẹ́rìn-pòṣónú ó ti sọ diṣẹ́. Ó ti gbégbá aṣẹ́ yẹn. Wàá gun orí pépélé. Ó sì bẹ̀rẹ̀ sí mọ́ pa àwọn èèyàn lẹ́rìn láì ní kọ́lùkọ́ kankan nínú. kàṣà. ẹni tó bá ṣónú tínú ń bí tó bá dé ibi tẹ́ wà tẹ́ ti ń sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé ogun tí ń báyé wọn fínra ó ju kọjá. àwàdà tí ń gbé nú ẹni lọ. Tó o bá wá rí mo rí o. mo rí ẹ̀rí nǹkan mo kan. rí sóòyẹ ṣùgbọ́n. Àwọn ọ̀run dá padà. Ó fẹ́ jáde. Agbára ìpìlẹ̀ dá padà. Tó o bá ti rírò àwọn èèyàn báyẹn ó wàá fà wọ́n lé Olódùmarè lọ́wọ́ láti dẹ́rìn pa wọn. torí tí ń bá wọn fà á kìí ṣe àwàdà ló nílò. ní tó nílò. ó jáwàdà lọ. Bẹ́ẹ̀ ni. jẹ́ kán mú béèrè. Wọ́n ń dẹ páńpẹ́ fún mi. kí ni kí láyé mélòó lára mi àbí ìbéèrè kelo ẹ jẹ́ kí n wò ná. 273 yẹn máa mọ̀ yẹn ó rọ̀ 273 kí ni 273 ní Yorùbá. Bẹ́ẹ̀ ṣe ti sọ lẹ́ẹ̀kan yẹn. Igba àti àádọ́ta àti okòó àti mẹ́ta a máa wá pè ní ìgbàdọ́ta okòóta ìgbàdọ́ta kòóta ìgbàdọ́ta kòóta. Ó yẹ ẹ̀yin máa wá ẹ̀ ṣèṣirò ẹ̀. Igba dọ́ta okòóta ìyẹn náà ń pè ní arọ́pò orúkọ. Ètò túmọ̀ sí àkànlò èdè. Mo yá lóní. dúró má jẹ́ ká yọ lórí owó. Wọ́n ti ṣe bá àwọn ọmọ ìyá mi. Gbogbo ẹni tó wá yọ̀ fún òní kọ́ lọ́mọ lọ mo ṣàdúrà fún ọ ṣàánú mi jọ. tó dáa ṣé ẹ mọ̀ pé 273 ni ọgọ́rìnlénígba a máa pè ní ọ̀rìnlénígba lé. Bẹ́ẹ̀ni. lé mélòó? ọ̀rìnlénígba lé méje. dín ọ̀rìnlénígba dín méje. Ẹ sì mọ̀ pé ìsọtẹ́lẹ̀ iyekíye tí ń bá jẹ lórí ètò yìí. Mo ti sọ fún ẹ̀gbọ́n mi kan tí mo pàdé ń bí. Wọ́n fi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kún. A wà fún àwọn àjọ tí wọ́n ń ṣe pòkárí àwọn ọmọ aláìníyàá ká mọ̀ sórí ká mọ̀ ṣàánú. A wà fún wọn ní owó wọn. ẹ rí dájú pé ẹ jẹ owó tó ṣe fún wọn. Tí ò bá kájú ẹ̀ á fi kún. èmi náà máa fi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kún. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ ń sọ mi. tẹ́ bá jẹ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ni mo máa fi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kún. Yóò ṣe ṣe.
Ó yá. Kí ni Yorùbá ń pè ní ìkarahun? Wọ́n gbà ọ́. Ọmọ Ìbàdàn nínú àjẹ̀díyó ọmọ àfikarahun fọ́ orí mú. Kí ló ń ṣe yín? Àwọn ìbéèrè wo lẹ wá ń kó wá síbí? Pásọ̀ òfúra pásọ̀ já. Mo wọlé tì yín. Ẹ má jẹ́ ń gbéraga, mo ń ṣeré ni o. Irú ìbéèrè kí ló máa ń ṣe yín ná? Ẹ ṣé o. Ẹ fọmọ Ìbàdàn ní karahun. Ìbéèrè ẹ jẹ́ o 302 ó yá. Kí ni 100? Ta ló ń béèrè? Ọ̀ọ́dúnrún. 2,200. 2,200. Ìbéèrè 2,200. Ìbéèrè 2,200. Kí ni? Sọ ọ̀rọ̀ 8 tí a lè yọ jáde láti dòdò. Àyà. Sọ ọ̀rọ̀ 8 tí a lè yọ jáde láti àyà. Ṣé mọ̀ pé púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ Yorùbá tá à ń lò láti sọ̀rọ̀ ẹ̀yà ara wa ló ti wá. Bí àpẹẹrẹ orí, èèyàn lè jẹ́ olórí leader, èèyàn lè jẹ́ adarí director, orí náà ló ti wá. Èèyàn lè forí ti nǹkan. Kí wá ní ọ̀rọ̀ 8 tí ó ní àyà nínú? Ìjayà. Àwọn ìjayà. Ẹyọkan ó kù méje. Ìpayà. Fàlùyá. Ìyún ò sí ń bẹ̀. Fàlùyá kọ́. Ayàyà. Okay. Okay yẹ. Ọlọ́run máa bẹ̀. Mami okay yẹ. Owó ta fẹ́ fọ́ ọmọ aláìníyá. Ó ti fi jíjọ. Ẹja sún sẹ́yìn yẹn. Ṣá ti bẹ̀rẹ̀ ni. Owó yìí sì ké síbẹ̀. Ǹjọ́ wàá gbà yìí. Ayàyà. Ọ̀rọ̀ mélòó ló kù? Ó kù mẹ́fà. Ó kù mẹ́fà. Mo ti sọ 2. Ẹ ti sọ Faraya. Àyà. Ọlọ́run ṣeun. Àyà. Faraya kọ́. Ẹ fún mi ní ìtọ́nà. Kí n fún yín lẹ́yọ kan. Màá mọ̀ lórí. Kéèyàn máa. Mo ti sọ jáyà tẹ́lẹ̀. Ìjáyà nìyẹn. Ẹ má ṣe bẹ̀rù. Ẹ má ṣe páyà. Ó di 3. Ǹfẹ́. Fòyà ńkọ́? Má fòyà. Bẹ́ẹ̀ni. Ó fẹ́ jáde o. Mo rí. Mo dà. Èmi yẹn padà. Fòyà. A ti sọ 4. Ó kù 4. Pínyà. Ó di 5. Ó kù 3. Ẹ̀yin náà sẹ́yìn òfin sọ̀rọ̀ ń ti yín ni. Ìwọ ni sẹ́yìn arákùnrin tí wọ́n ṣe. Ẹlẹ́ nǹkan. Kéèyàn sátì nǹkan. Wọ́n ní ó kàn sá síwájú kó. Láyà. Àti sọ láyà. Àti sọ. Ìpayà. Ìfòyà. Àti sọ fòyà. Ìjayà. Ìfòyà ìfisí. Ẹ ṣeun. Ó kù 2. Ó dàbí pé mi ni mò ń ṣera mi báyìí. Mi ò sọ̀rọ̀ mọ́. Ó yá. Ṣàlè sorúkọ èèyàn tó ní àyà.
mo kàn fẹ́ ní Adésànyà. Ìyá nìyẹn o, Adésàn ìyá. Ọlọ́ya. Àìsàn tó ṣogójì ló ṣọ̀ọ́dúnrún. Sùnsáyà. Sáyà. Sùnsáyà. Sáyà. Ó kù ẹyọ kan. Ẹyọ kan. Oh my dear, wá sùn sáyà mi. Ó lọ. Fàyà. Kò lọ. Àyà la pé. Àyà. Tí nǹkan bá pọ̀ jù fún yàn, Yorùbá máa ń sọ pé. Ó kà ní láyà. Ó kà láyà. Kàláyà. Ló fún yín ni. Bówó yìí ṣe kà mí láyà. Ẹ ṣé o. Ẹ ti pàdánù ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan, ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ó kù ẹgbẹ̀rún lọ́nà igba ó lé ní 50 náírà. Ó yá, owó sì kì í síbẹ̀. Ìbéèrè kelo? Ẹ jẹ́ wo. 284. Tẹ́ ẹ bá mọ iye máa yọ lójú owó. Torí ẹ ti kọ́ mi gan lónìí. Bẹ́ẹ̀ ni. 4lélugbálémẹ́rin. Ọ̀rìnlélúgbalémẹ́rin kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní rìkíṣí? Kí ni ọ̀rọ̀ míì fún? Rìkíṣí. Yẹ̀yẹ́. Ní rìkíṣí. Rìkíṣí. Bó ṣe ń ṣí yẹn. Wọ́n ń ṣe rìkíṣí ọ̀rọ̀ ẹ̀yìn. Àbòsí nìyẹn. Wọ́n ń ṣe rìkíṣí bí ọ̀rọ̀ ẹ̀yìn. Wọ́n ní payé rẹ. Gbogbo tó dáa fún ọ láyé wọ́n ní parẹ́. Tó bá tún mú kinní yẹn, tó bá tún mú olùparẹ́ yẹn àti wọ́ àti ẹ̀, tó lọ fẹ́ parẹ́. Ó yá, kí ni rìkíṣí? O fẹ́ mọ ṣe rìkíṣí mi àbí? Ó dẹ̀ lè lọ. Ó ti fẹ́ wọlé. Ó ti fẹ́ wọlé, ó kù díẹ̀. O fẹ́ mọ dìtẹ̀ mọ́ mi. Ọ̀tẹ̀! Bàbá wa tó kọ́ lórí rìkíṣí àti ọ̀tẹ̀. Tẹ̀mbẹ̀lẹ̀kú. Ìwà ìkà ò tó rọ́ mi, yé máa dánwò. Ìwà ìkà ò pé rọ́ mi, rárá kò dáa. Ìlara ò dáa. Ẹ ṣé, mo fẹ́ dárúkọ bàbá, mo kàn rántí pé ó kọ tó tẹ̀lé bàbá yẹn Gẹ̀ẹ́sì ni. Bàbá wo? Ó dà, owó yìí wà ń bẹ́ o. Wọ́n á jẹ owó wa lónìí. Bólúwa ṣe fẹ́. Ó dà ipa, ó yá. Ìbéèrè kelo? 249. Kí ni 240? Tẹ́ ẹ bá ti mọ̀ mọ́ yọ lójú owó ni. 249. Ló bá tán. Kí ni 240? Kí ni 240? Òjìlélúgba. Lé mẹ́sàn-án. Wà ṣeré ọmọ ìyá mi. Ẹ ṣé, èmi gan kẹ́kọ̀ọ́ lórí ètò. Òjìlélúgba lé mẹ́sàn-án. Kí ni? Ẹ sọ sókè. Rescue. Oríyọmí. Dúró. Oríyọmí Hamzat. Ẹ dúró. Ẹ má jẹ́ ń gbẹ́nu sí fọ́nrán. Oríyọmí. Ẹ dúró. Kí ni? Ẹ ní sùúrù. Ní sùúrù. Ní Yorùbá. Kí ni? Yíyọ. To remove nìyẹn. Ẹ dúró, á dé bẹ́ẹ̀. Ẹlẹ́dẹ̀ ó dọ̀yọ̀. Ariwo ẹ̀ á pọ̀. Kí ni? Ìdáàbòbò. Security. Kí ni? Ẹ̀kan ló kù. Ẹ ràn lọ. Bá ń parẹ́. Ìdóòlà. Ìdóòlà. Wọ́n dóòlà ẹ̀. Ẹ jẹ́ á lọ dá
ká lọ la ìdóòlà ìdáòlà. ẹ ṣeun ọpọlọ yín ò ní dọ́bà ìwọ sá ń parẹ́ òun parẹ́ ó pẹ́ tí ó dóòlà rẹ tó bá ń parí. ó kù 1,100 fún yín. ẹlẹ́dàá àwọn ọmọ tí ò ní ìyá tá a fẹ́ fún ìṣàánú mi. ìbéèrè kelo ni 300 kí ni 300 ní Yorùbá? ọ̀ọ́dúnrún. tẹ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn máa ń yàtọ̀. kí ni ètò ìṣúná? ìṣúná. budget ìṣúná. ìṣọ́ owó ná. ìṣúná. nípa tẹ̀wọ́n sí kọ́ ọmọ parẹ́ lọ́mọ o. ó kù 4. á débẹ̀. ó yá. $467. Kí ni 400? Kí ni 400? ọ̀ọ́dúnrún. Irinwó. Kí wá ní 467? Irinwó lé ní. Akọ̀wé akoto kan irinwó. Okòólénírínwó ní 420. Àbí? Bẹ́ẹ̀ni. Òjìlénírínwó ní 440. Ọ̀tàlénírínwó lé méje. Àṣírí ọmọ ìyá mi. Ọ̀tàlénírínwó lé méje. Yorùbá dùn. Tí Yorùbá bá sọ pé èèyàn ṣípẹ̀ dòdò ṣípẹ̀ dòdò ṣípẹ̀ tí Yorùbá bá sọ pé èèyàn ṣípẹ̀ kí ló túmọ̀ sí ṣípẹ̀? Ibi tá a ti rí àwọn orúkọ tó ń jẹ́ Ògúndípẹ̀, Fádípẹ̀, Ìpẹ̀. Kí wá ní Ìpẹ̀? Èèyàn ṣe Ìpẹ̀ ló jẹ́ ṣípẹ̀. Kò tọrọ. Ṣípẹ̀. Kí ni Ìpẹ̀? Ẹja bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ mú ọ̀lẹ̀jẹ̀. Ibi lẹ́bẹ́. Ìpẹ̀ pé oríṣiríṣi. Ìpẹ̀ ara kí ló pè tó wọ́n wà ọ̀ọ̀nì. Ìpẹ̀. Ẹja bọ́ sí Ìpẹ̀ eléyìí. Kí ni Ìpẹ̀? Ṣé mo lè pa àwọn aráalé? Màá ń parẹ́. Ẹ mọ́ ti pa ẹjẹ́ ń pè bá mi. Ẹjẹ́ ń pè bá mi. Ẹ ṣàánú mi. Ìpẹ̀. Ẹ fún mi ní. Ẹ ti ń ṣìpẹ̀ bí a ṣe wà ń bí yìí o. Pàrọwà. Ìpẹ̀. Kéèyàn ò mọ fọ̀rọ̀ gùn. Ìpẹ̀. Ẹ dúró. Ẹ̀jẹ̀ ṣe ooo. Bẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ là ń pòṣùkà. Ẹ̀bẹ̀ là ń pòṣìkà. Ìwọ ló ṣìkà. Ẹ má bínú, ẹ̀bẹ̀ là ń bolódodo. Ẹ̀bẹ̀ ló ṣìpa ní ẹ̀bẹ̀ ní Ìpẹ̀. Wọ́n ní wọ́n ṣìpẹ̀, mo ṣìpẹ̀, wọ́n ṣe Ìpẹ̀. Ògúndípẹ̀, Fádípẹ̀, à ń bẹ̀bẹ̀. Owódípẹ̀. Ẹ gba Ìpẹ̀ yín. Ẹ dúró. Iye tó kù lélẹ́yìí. Kí ló ń ṣe ẹ́? Èmi náà dẹ̀ gbàgbé. Kọ́ wá ní Ìpẹ̀ ní ẹ̀bẹ̀. Ìpẹ̀ ní ẹ̀bẹ̀ kó lè kì síbẹ̀. Ó kù béèrè 3. Ẹ̀dẹ̀ sì wà ń bẹ̀. Àdúpẹ́ pẹ́ òkun. Ìbéèrè kelo? 209. Ó dáa. Ẹ bá ń gbà bẹ́ẹ̀. Mo gbà. Kí wá ní. Kí ni ẹ pè? Economy.
kí ni ìdókòwò? Ìdókòwò ní economy. Ìṣirò. Kí ni ìmọ̀ rúkèrúdò owó, ìmọ̀ ìjìnlẹ̀ owó, ìmọ̀ owó? Ìmọ̀ ìjìnlẹ̀ owó. Financial dídá la pè yẹ. Kí ni? Ẹ̀ẹ̀kan ló kù. Ẹ̀yin ará ilé ẹ bá ń wò. Kí ni economy? Ẹ ṣàánú mi, ẹ jẹ́ ń pe bá mi kí n tẹ̀ jẹ́ àlejò ojú kọ̀ọ̀kan pe ara ilé lórí ètò. Níbí. Ń pe bá mi, ẹ jọ. Wọ́n ní rárá. Yọ. Ètò ọrọ̀ ajé. Tó mo ṣe wá gbàgbé. Ètò ọrọ̀ ajé. Ajé fojú mi rí tó. Ètò ọrọ̀ ajé. Ó kù méjì. Ẹ má bínú. Ó kù méjì. Ẹ yẹ̀ wò. 435. Kí ni 440? Òjìlélọ́ọ̀dúnrún. Òjìlénírínwó. Òjìlénírínwó. Kí wá ní? Òjìlénírínwó lé márùn-ún. Dín márùn-ún. Òjìlénírínwó dín márùn-ún. Kí wá ní? Yàtọ̀ sí ẹ̀wà. Kí ni Yorùbá ń pe èrè? Èrè. Tó bá tán. Mo jèrè. Owó yín sì wà ń bẹ, ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. Ṣẹlẹ̀ ló gbẹ̀yìn. Igba. Sọ ọ̀rọ̀ mẹ́wàá tí a lè yọ jáde láti ẹnu. Ẹnu ò ṣe. Ẹnu ò ṣe ẹkọrin yẹn. Ariwo kọ́ ni. Wọ́n fẹ́ jẹ páńpẹ́. Ẹntì bàrẹ̀ ló máa ń pariwo. Ariwo kọ́ ni. Ṣé o pé àwọn ọ̀dọ́ tá ti dàgbà tí wọ́n máa ń lá orin. Àwa mọ̀ la tẹ tó ń tẹ dùrò bá ti wá. La. Àfọ̀pẹ́ fọlọ́run. Ó dáa. Láti ẹnu. Èèyàn lè ẹnu ò ṣe àbí? Ó kù 9. Ẹnu ò ṣe. Ẹnu ń já wáyà. Wáyà yẹn bá mi yọ. Ẹ dúró. Wáyà yẹn bá mi yọ. Mo ojú mi ti rí, mo etí mi ti gbọ́. Ẹjọ́ ẹ má jẹun tẹ́ bá wo kí. Ẹnu ń já okùn ló kó bá mi. Ẹ jẹ́ tẹ̀síwájú. Rárá, ẹ ti parí ìbéèrè, a máa yọ mẹ́. Mélòó ló kù? Ó kù 9. Ẹnu ń jákùn. Ó kù 8. Afàfàṣe fẹnu pè. Níbo la já sí? Ẹnu ìbọn. Ẹnu ìbọn. Ó kù 7. Ó kù 7. Téèyàn tó bá ń sọ̀rọ̀ tó ń. Alátẹnujẹ. Ó kù 6. Tó bá ní. Panumọ́. Ó kù 5. Irú iṣẹ́ tẹ́ ń ṣe yìí wọ́n máa ń sọ pé ẹnu dùn rò fọ́. Ẹnu dùn. Ó di 7, ó kù 7. Ó kù 7. Ó kù 7. Ẹlẹ́nu.
ẹlẹ́nu màrímà sọ ẹlẹ́nu ó kù méjì. ohun tó bá wọ ẹnikẹ́ni ló lè fẹnu wọn sọ wọn fẹ́ ká mi. ó kù ọmọ o. ẹ filẹ̀ nǹkan mọ́. ó kù méjì èèyàn lè bóyá èèyàn ń sọ̀rọ̀ wọ́n á ní ẹ wá ẹ̀yin náà ẹ pa ẹnu mọ́. panumọ́ wà ń bẹ̀ ó kù méjì fẹ́nu sí ó kẹyọ kan. ó tún kẹyọ kan ó ti pé ó kẹyọ kan. tí nǹkan bọ̀bọ́ yìí máa ń kọrin sọ pé gbẹ́nu sí kí ló ń gbẹ́nu sí. ẹnu náà wà ń bẹ̀. gbẹ́nu sí tó bá mọ olórin kan tó máa ń kọrin sọ pé ẹ fi mí lẹ̀. ó ta lẹ́nu filẹ̀ ta lẹ́nu ta lẹ́nu. ó ta lẹ́nu. bẹ́ẹ̀ni gbẹ́nu sí náà wà ń bẹ̀. gbẹ́nu sí ta ló gbẹ́nu ẹ sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ni. Ọlọ́run o 1,50 èló lélẹ̀. 40. tó bá ń parẹ́. ẹ dúró èló ni kíni. èló lélẹ̀. ṣé lè tún wà lára béèrè ni. tẹ́ ẹ bá ti mọ̀ nǹka dúró. mo mọ̀ nǹka. èló lélẹ̀ èló lẹ́jẹ̀. ẹ mọ́ sojoro eléyìí yóò sí lára mo ti dáhùn gbogbo béèrè yín o. 50 ni. 50 ni kíni. mo mọ̀ ṣùgbọ́n ẹ ti kó payà bá mi. kíni 45. 40. 50. 50. 45,000 àbí 50. 50 ni mo jẹ lórí ètò. bẹ́ẹ̀ni. ó kéré díẹ̀. ó kéré. mo sọ pé tẹ́ bá jẹ 1,100 máa fi 1,100 sí. mo ti sọ pé ọ̀gá mi tó lọ yóò fi owó kún. wọ́n ní mo máa fi 1,100 sí. nísìnyí èló lẹ wá jẹ papọ̀. ẹ bá mọ̀ máa yọ owó yín. 100 àti 1,50 ó wá jẹ́ 1,000. mo kúkú mọ̀ ṣùgbọ́n ìpayà ti pọ̀ jù. ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́. olóòtú ẹ ràn mí lọ́wọ́. rárá kí ni 250. àti sọ tẹ́lẹ̀. sọ. àti sọ. kí ni 240. 250. 250. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kí n kó sí bẹ́ẹ̀ ni. ó dáa 1,000 kí ni ó yẹ jẹ́ àkà láti 120 kí ni 120 100 20 ló fún wa ní 100. 130 jẹ́ 140 torí 140 ní 140. wọ́n yọ mẹ́wàá ń bẹ̀. wọ́n yọ mẹ́wàá ń bẹ̀ 140. 150 jẹ́ 150. bẹ́ẹ̀ni. 1,000 lọ́nà 15. 1,000 lọ́nà 15 náírà ni mo jẹ. lẹ jẹ ó pọ̀. ẹ fún ní àtẹ́wọ́. ẹ mọ tẹ́ ṣe fún mi ẹ fi ọwọ́ yín kọ 1,000 padà. olówó sun gbogbo tán. ọrẹ nìyẹn wọ́n fún yín nìyẹn kì í ṣe pé ẹ jẹ. ọ̀rẹ́ ń jọrẹ ẹ parí òwe òun. ọrẹ ń jọrẹ. ẹnìkan ìbínú mo tọ̀pọ̀. ẹ tún gbọ́yìn rí. ẹ gbọ́ rí. ọrẹ ń jọrẹ ọ̀rá ń jọrà. ẹnìkan ìbínú mo tọ̀pọ̀. ẹnìkan ìbínú kí ni n sọ̀rọ̀ mọ́ mo ti. ẹnìkan ìdúpẹ́ mo tọ̀pọ̀. mo gbọ́. ó dáa a máa ibikíbi tẹ́ bá fẹ́ kó lọ a ṣe bẹ́ẹ̀. olódodo ẹ ṣe èèyàn gidi ni ọ.
wọ́n ní kòǹgà. èmi ṣe eré èèyàn báwọn fún wa wá sórí ètò ládùúgbò ìyá tí mo jẹ́ ibẹ̀ tí mo gbọ́n rí gbọ́n rí. mo ṣàjẹwò ẹ jẹ́wò ìsanwó lọ. ẹ wò eléyìí máa fi kọ̀ọ̀kan àfúnyín léléyìí aṣọ eléyìí náà tiwa náà ni fún ètò yìí ṣé wọ́n ti fún yín ẹ ti mú eléyìí tẹ́ máa fi mú mi ìyàwó yín ti gba ìwé titi yín bẹ́ẹ̀ni ẹ̀yin ẹ mú ẹfun eléyìí kún lágbára Ọlọ́run iléeṣẹ́ yín ò ní jóná o àṣẹ o ọwọ́ yín á máa ròkè o àṣẹ o bẹ́ẹ̀ ṣe ń dá wa lẹ́kọ̀ọ́ tá a sì ń mọ Yorùbá sí i Ọlọ́run náà ó mọ̀ tún ti yín náà ṣe o. àṣẹ ṣé ẹ ní eléyìí ṣé ó wà ń bẹ̀. ẹ fún mi ó kù ní bọ́ńrò ẹ fún mi. ṣé ó wà ń bẹ̀. kò sí ń bẹ̀ kò sí ń bẹ̀ ń gbà ń ta. ẹ gbà ń ta ó dáa. ẹ ṣé gan ni a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè àyè tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti lè ṣètò ilé yìí tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa àbí tí ẹ fẹ́ ṣe ìgbọ̀wọ́ wa ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kọ́rọ̀ tẹ̀ fi ń wò wá ní sáà yìí ẹ ṣé gan ni o a máa dúpẹ́ àṣírí ẹ ṣé gan ni tẹ́ wá o. wọ́n bí ẹ ṣe o. ó dàbọ̀ àsanwó lọ àwọn kan ló sanwó lọ mi ní dárúkọ wọn o a dúpẹ́ o. ó dàbọ̀ àwọn náà jẹ wá lówó àwa ò jẹ wọ́n lówó o. Alright, ladies and gentlemen, mo ti gbowó. Mo ti dìde. All right. Mo ti kúrò lórí ètò. Ladies and gentle. Níbo. All right. Ladies and gentle. Níbo. Men. Mo ti kúrò lórí aago tó fi tó sọ yẹn. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, máa sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, máa sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Má sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó.